Ǹjẹ́ ẹ̀yin náà ti gbọ́ ohun tí Sẹ́nitọ̀ Soliu Mustapha ṣe? Ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin tó ń ṣojú fún ẹkùn àárín gbùngbùn ìpínlẹ̀ Kwara nílé-ìgbìmọ̀ aṣòfin àpapọ̀, Sẹ́nitọ̀ Soliu Mustapha ló mà ti pè fún àbá kan nílé aṣòfin. Àbá yìí ló ń pè fún kíkọ́ afárá eléyìí tí àti ẹlẹ́sẹ̀ àti oní alùpùpù yóò máa ṣàmúlò rẹ̀ sí agbègbè Okolówó lójú òpópónà márosẹ̀ Ìlọrin sí Jẹ̀bà. Sẹ́nitọ̀ Mustapha tó pè fún àbá náà lásìkò ìjókòó ilé lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ló ti ṣàlàyé pé ọ̀nà Okolówó ọ̀hún tó wà láàrin ìjọba ìbílẹ̀ Ìlọrin South àti Ìlọrin West ní ìpínlẹ̀ Kwara ló jẹ́ ọ̀nà àbáwọlé léyìí tí wọ́n fi ń kó ẹrù wọlé láti ẹkùn àríwá àti àwọn ìpínlẹ̀ tó wà ní ìwọ̀-oòrùn gúúsù orílẹ̀-èdè yìí. Bákan náà ni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tún ṣàmúlò ọ̀nà ọ̀hún láti gbà kọjá sí àwọn apá ibìkan lórílẹ̀-èdè yìí. Òpópónà márosẹ̀ Okolówó yìí ló ti jẹ́ pàkúté ikú fún àwọn ènìyàn tó ń fònà sí òdì kejì lágbègbè náà láti ọdún pípẹ́, tí àwọn ènìyàn sì pariwo sí ìjọba Kwara àti ìjọba àpapọ̀ láti wá ọ̀nà àbáyọ sí i nípa ṣíṣe afárá táwọn èèyàn yóò máa gbà kọjá tí tírélà kò sì ní gba ẹ̀mí àwọn ènìyàn mọ́. Ṣùgbọ́n pàbó ni gbogbo rẹ̀ já sí. Tẹ́ ò bá gbàgbé, lọ́jọ́ 28 oṣù kọkànlá ọdún 2023 ní ìjàmbá ọkọ̀ wáyé lágbègbè Okolówó tá à ń sọ yìí. Èèyàn 25 ló bá ìṣẹ̀lẹ̀ náà lọ nígbà táwọn 15 mìíràn farapa yánnayànna. Mélòó la fẹ́ kà nínú àwọn ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ tó gbomi lójú ẹni táwọn tírélà tó ń gba agbègbè náà kọjá ti dá sílẹ̀ látàrí àìsí afárá táwọn èèyàn yóò máa gbà. Tá a bá ní kí a fi ojú wò ó, láàrin oṣù kọkànlá ọdún 2023 sí oṣù kínní ọdún 2024, ẹ̀mí tó lé ní 50 níye ló ti ṣòfò dànù lójú òpópónà yìí, léyìí tó burú jù nínú rẹ̀ tó gba ẹ̀mí lẹ́nu èèyàn 25 lẹ́ẹ̀kan ṣoṣo nínú oṣù kọkànlá ọdún 2023. Eré burúkú tí àwọn ọlọ́kọ̀ náà máa ń sá ló máa ń fi ń ṣòro fún àwọn ọmọ iléèwé àtàwọn tó ń ṣe káràkátà lágbègbè Okolówó láti sọdá sí òdì kejì. Ó jẹ́ ohun ìbànújẹ́ fún Sẹ́nitọ̀ Mustapha pẹ̀lú bí ìjàmbá ọkọ̀ ti di ojoojúmọ́ lójú òpópónà yìí tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí àti dúkìá sì ń ṣòfò, tí ìjàmbá náà sì ń tẹ̀síwájú pẹ̀lú ìgbìyànjú látọwọ́ ìjọba ìpínlẹ̀ Kwara lábẹ́ ìṣèjọba Gómìnà Abdulrahman Abdulrazak ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú mínísítà tó ń rí sí iṣẹ́ òde, tí gbogbo ìgbìyànjú wọn yìí kò sì tíì fi òpin sí ìjàmbá ojú òpópónà Okolówó yìí náà. Àbá tó dára gidigidi ni àbá eléyìí tí Sẹ́nitọ̀ Soliu Mustapha gbé síwájú ilé aṣòfin yìí. Ó sì ti ní kí wọ́n buwọ́lù ní kíákíá kí wọ́n lè tètè ṣe afárá ọ̀hún ní wàràǹṣeṣà. Inú àwọn ènìyàn yóò sì dùn sí i tí afárá náà bá jẹ́ ṣíṣe láṣeyọrí, pàápàá jùlọ àwọn tí kò lè má gba ojú ọ̀nà ọ̀hún kọjá, tí wọn yóò sì máa ṣàdúrà fún ní mẹ́sàn-án mẹ́wàá nítorí pé ààbò ẹ̀mí àti dúkìá yóò wà fún wọn. Ó yẹ kí gbogbo àwọn ọmọ Kwara dúpẹ́ gidigidi lọ́wọ́ Soliu Mustapha fún ìgbésẹ̀ akin rẹ̀ yìí, kí Ọlọ́run jẹ́ kí ó ní àṣeyọrí lórí rẹ̀. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn.